ó ní àánú ni èmi ń fẹ́, kì í ṣe ẹbọ, kì í ṣe pẹ́pẹ́yẹ, kì í ṣe olóńgbò dúdú ni mò ń fẹ́, ó ní àánú ni mò ń fẹ́. Ó ní ẹ lọ kọ́ bí wọ́n ti ń mọ èyí ṣe, bí wọ́n ti ń mọ ọ̀rọ̀ Ọlọ́run sí, bí wọ́n ti ń mọ bí a ti ń súnmọ́, bí wọ́n ti ń mọ bí a ti ń ka ọ̀rọ̀ rẹ̀, bí wọ́n ti ń mọ bí a ti ń wo Ọlọ́run. Ẹ lọ kọ́ èyí ṣe, ẹ lọ kọ́ ìmọ̀ nípa ìrìn àjò ayé, physical life. Ẹ ní ìmọ̀ nípa ẹ̀. Nǹkan tí ò tó nǹkan ẹ má jẹ́ kán máa tàn yín lé lórí. Ẹ kọ́ ìmọ̀. Gbogbo ènìyàn ni Kristi fẹ́. Ìwọ wá ni kó mọ bó ṣe máa súnmọ́. Ìwọ ni kó wá ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó bá lè mọ bó ti máa sìn. Ẹ jẹ́ ká wá ìmọ̀ nípa ìrìn àjò ayé wa, physical life apart from spiritual life. Wá ìmọ̀ physical life lórí nǹkan tó ń ṣe, lórí iṣẹ́ ọwọ́ tó ń ṣe yẹn, lórí iṣẹ́ ara rẹ tó ń ṣe yẹn, ní ìmọ̀ sí lórí rẹ̀. Wá ìmọ̀ sí, seek for knowledge. Wá ìmọ̀, bó jẹ́ fashion designer ló ń ṣe, fashion designer yẹn ó tún ní advance. Anything tó o bá ń ṣe, wá ìmọ̀ lórí ẹ̀. Tó o bá ní ìmọ̀ lórí ẹ̀ dáadáa, ìmọ̀ tó kún tó péye, wọn ò ní fọwọ́ rọ́ ẹ sẹ́yìn. Wọn ò ní ṣe kíni, a ò ní fọwọ́ rọ́ ẹ sẹ́yìn. Bó o wà nínú olè nítorí ìmọ̀ ẹ yẹn, a wá oúnjẹ fún ẹ, wọ́n á pè ẹ́, wọ́n á fi nǹkan tó dára lọ ẹ. Ẹ jẹ́ ká wá ìmọ̀ nínú spiritual life àti nínú physical life. Òun ni a ti ní ìmọ̀. Bí àṣà bàbá mi kan, ó máa ní kò sí gbogbo ìpele tẹ́nìyàn dé láyé tẹ́nìyàn ò ti nílò agbára Ọlọ́run. Kò sí ìpele náà. Tó o bá wà ní ìpele kan, tó o bá tún fẹ́ bọ́ sí ìpele mìíràn nínú ìrìn àjò ayé, o nílò agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló nílò ìmọ̀ nínú gbogbo ìpele nínú ayé. Kò dẹ̀ sí ìmọ̀ tó ṣòfò, kò sí ìmọ̀ tó waste. Gbogbo ìmọ̀ tó o bá ti mọ̀, tó bá ti jẹ́ ìmọ̀ tó dára, ó máa wúlò fún ẹ. Bó jẹ́ ní ìsìn, bó jẹ́ lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ ká wá ìmọ̀ lórí gbogbo ohun tá a bá ń ṣe. Ká má kàn mọ́ ṣe ohun gbogbo lódìlódì. A ní láti ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, òun ni stone against serving the Lord. Stone against serving the Lord. Òun ni ẹlẹ́ẹ̀kejì. A máa rí nínú ìwé Hebrew yẹn láti máa rí. Àwọn òkúta wo ni òkúta ìdènà sísin Ọlọ́run? Òkúta tí ò jẹ́ ká sin Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn òkúta tó lè fàyàn sẹ́yìn nínú ìrìn àjò ayé, tí ò ní jẹ́ kí ènìyàn débi téèyàn ń lọ bọ̀rọ̀, tí ò ní jẹ́ kí ènìyàn wo Ọlọ́run. Ó lè má jẹ́ kí ìgbé ayé rọrùn fún yàn. Níwọ tó bá kọ̀ tó lóò sin Ọlọ́run, wọ́n ní ẹni tó kọ̀ tó lóhùn ò pọ̀ Ọlọ́run yóò pe nǹkan mìíràn. So àwọn òkúta kan ń bẹ particularly pàtó tó máa ń dínni lọ́wọ́ láti sin Ọlọ́run. Ara àwọn òkúta yìí ni ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Bẹ́ẹ̀ ni, ìfẹ́kúfẹ̀ẹ́ ara tó bá ti ń fẹ́ kí tó ti ń jẹ́ kí ìfẹ́kúfẹ̀ẹ́ ara kó máa borí ẹ̀mí mọ́ ọ lọ́wọ́, á dènà rẹ, yóò ka ọ lápákò, ó máa lágbára lórí rẹ, kò ní jẹ́ o lè sin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí n bá ní kí n tú ó lẹ́ka ó lọ lóríṣiríṣi ní ìfẹ́kúfẹ̀ẹ́ ara yẹn tá a bá tẹnu bọ̀. Ìfẹ́kúfẹ̀ẹ́ owó níní, bẹ́ẹ̀ ni ohunkóhun téèyàn bá ti ní ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ jù, tí ìfẹ́ àpọ̀jù rẹ̀ bá ti pọ̀jù ju ti Ọlọ́run lọ, o ti mú nǹkan yẹn ní Ọlọ́run kékeré nìyẹn. Tó o bá nífẹ̀ẹ́ owó láfẹ̀ẹ́jù, kò ní jẹ́ kó sin Ọlọ́run. Àwọn kan tí ẹ̀ máa ń dáṣà, wọ́n á ní kí láwọn fẹ́ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì, kí láwọn fẹ́ lọ sin Ọlọ́run fún, àdúrà kí láwọn fẹ́ gbà mọ́. Àwọn ti lówó, àwọn ti ní mọ́tò, àwọn ti bímọ, àwọn ti ní everything ténìyàn ń ṣe láyé. A kì í sin Ọlọ́run nítorí nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ o. No. Ènìyàn ń sin Ọlọ́run torí wípé bóyá kó bá lè fún mi nílé, kó bá lè fún mi ní mọ́tò, kó bá lè fún mi lọ́mọ. Ìdí tá a fi ń sin Ọlọ́run kọ́ nìyẹn. Àtìgbà tó rọrùn, àtìgbà tí ò rọrùn, àtìgbà tó dùn, àtìgbà tó korò, à ń sin Ọlọ́run nítorí pé a ní láti sìn ni. Bẹ́ẹ̀ ni, a ní láti sin Ọlọ́run ẹlẹ́dàá wa ni. Ó dá wa nítorí ká lè mọ sìn, ká lè mọ bọ́, ká lè mọ gẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, ó ní láti sin Ọlọ́run ni. Kò kì í ṣe torí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, torí nǹkan tó fẹ́ fún ọ. Mọ́ sìn torí pé ò ń tọrọ mọ́tò lọ́wọ́ rẹ̀. Ó wá ṣe mọ́tò fún ọ tán, ó wá lọ ṣọ́ọ̀ṣì, ó lọ sin Ọlọ́run mọ́, àbí ó lè kúnlẹ̀ kó gbàdúrà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ mọ́. O ò lè sin Ọlọ́run mọ́ nítorí ohun tó ní. Àwọn òkúta tó máa ń dínni lọ́wọ́ láti sin Ọlọ́run, bẹ́ẹ̀ ni òkúta ìdènà àti sin Ọlọ́run. Against serving the Lord. Stone against serving the Lord. Ìfẹ́kúfẹ̀ẹ́ ara, ìfẹ́kúfẹ̀ẹ́ owó níní, àpọ̀jù ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀.
bẹ́ẹ̀ ni o ti gbé nǹkan yẹn tó bá ti nífẹ̀ẹ́ ju Ọlọ́run lọ o ti gbé lórí Ọlọ́run nìyẹn o ti sọ di Ọlọ́run kékeré. À ń sin Ọlọ́run torí pé a ní láti sìn ni, à ń sìn torí tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, a kì í sìn nítorí wípé kó kọ́lé fún wa, kó ra mọ́tò fún wa, kó fún wa lọ́mọ, kó ṣe gbá, kó ṣàwo. Ìfẹ́kúfẹ̀ẹ́ àfíayé ṣíṣe, bẹ́ẹ̀ ni ìfẹ́kúfẹ̀ẹ́ àfíayé téèyàn bá ti ń ṣe àfíayé ṣíṣe jù kò ní jẹ́ kéèyàn sin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ara àwọn òkúta ìdènà tí ohun tó máa ń díni lọ́wọ́ láti sin Ọlọ́run nìyẹn. Ìfẹ́kúfẹ̀ẹ́ ara, ìfẹ́kúfẹ̀ẹ́ owó níní, ìfẹ́kúfẹ̀ẹ́ àfíayé ṣíṣe. Inú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ni àgbèrè wà, bẹ́ẹ̀ ni lóríṣiríṣi bẹ́ẹ̀ wà. Mi ì fẹ́ máa tẹnu bọ̀ ni, inú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ló wà. Tá a bá lọ wo inú ìwé Hebrew 10:27 yẹn, Hebrew 10:25, Hebrew 10:25 rather, ó ní kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú pẹ̀lúpẹ̀lú bí èyí ti rí pé ọjọ́ ní súnmọ́ etílé. Ó ní ká máa ṣe kí ni? Ká máa gbara wa níyànjú. Ó ní ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀, bó ṣe sọ nìyẹn. Ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà àwọn ẹlòmíràn. Ìgbà tọ́lọ́run bá ti ṣe tán fẹ́ fún wọn tán, wọn sin Ọlọ́run mọ́ nìyẹn. Wọ́n ti ṣe báìbáì. Inú ìṣòro ọ̀rọ̀ wọn dàbí inú ìṣòro ni àwọn Ọlọ́run tí wọ́n. Bí àṣà bàbá mi kan, ó ní tí o bá ń wá ayé tó wá ayérayé, tí ayé bá yé sí ọ lára tán, ayérayé ló máa sáré tọ̀ lọ. Tó o bá wá sáré tọ̀ ayérayé lọ, tí ayérayé ò bá ráyè tiẹ̀, ó parí nìyẹn. Torí pé ayé ò wá máa béèrè nǹkan tó ò ní lè fi lélẹ̀ lọ́wọ́ rẹ̀. Wọ́n ò mọ béèrè tó jẹ̀mí rẹ lọ, wọ́n ò mọ béèrè tó jagbára rẹ lọ lọ́wọ́ rẹ nígbà táyérayé ò bá wá ráyè tiẹ̀. Èyí tó túmọ̀ sí wípé o gbọ́dọ̀ wá ayérayé, kó o sin ayérayé, mọ̀ wá ayé kiri. Sin Ọlọ́run ẹlẹ́dàá rẹ, sin ayérayé, mọ̀ sáré tọ̀ ayé lẹ́yìn. Torí pé ayé a máa já ni jù sílẹ̀ ní àkókò kí àkókò, ní ìṣẹ́jú kí ìṣẹ́jú. Wọ́n wá máa béèrè tí wọ́n gbélé ọ lọ́wọ́. Afúniládìí ẹ̀sìn gbòdìdí ṣídírẹ̀ lọ́wọ́ ẹni. Exodus 23:25 sọ wípé ẹ̀yin ó sì máa sin Olúwa Ọlọ́run yín, òun ó sì bù sí oúnjẹ rẹ àti omi rẹ, èmi ó sì mú àrùn kúrò láàrin yín. Ẹ jẹ́ ká wo ìfẹ́, provision, àánú tó ń bẹ nínú sísin Olúwa yẹn. Ó ní ẹ̀yin ó máa sin Olúwa Ọlọ́run, àwa ò máa sin Olúwa Ọlọ́run wa. Yóò mú àrùn kúrò láàrin wa, yóò fún wa ní jíjẹ, yóò fún wa ní mímu. Ó ń gbé òní gbé ọ́. Adúródolúwa kì í jogún òfo. Number 3, stone of unforgiveness. Òkúta àìnídáríjìn. Bẹ́ẹ̀ ni òkúta àìnídáríjìn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ayé ẹlòmíràn wà ní ojú kan. Ó ti sọ ẹlòmíì di ẹlẹ́wọ̀n. Yes, prisoner. Òkúta àìnídáríjìn wípé lágbájá ṣẹ̀mí mi ní dáríjìn. Ó dọ̀run ká tó yanjú ọ̀run láti yanjú ẹ̀. Wọ́n ti bá yín yanjú ẹ̀ títí oníkòsẹ́ni tó lè bá ẹ sọ. Ò ní dáríjìn níṣẹ́ ihun tó ṣe dùn ọ́. Olórin kan kọrin, ó ní kò sí bá a ṣe ní ṣẹra wa, torí wípé nínú bá a ṣe ṣẹra wa tá à ń sunkún lọ́wọ́ yẹn, Ọlọ́run lè fẹ̀rìn sínú ẹkún yẹn, ṣùgbọ́n mi jẹ́ ojú wo ní járe. Èèyàn sí ọ, ó ṣe ń tó dùn ọ́ lóòótọ́, wọ́n sì bí ọ, wọ́n bá yẹn parí ẹ̀. Onírọ́ ìwọ ò ní parí tiẹ̀. Ó dọ̀run alákejìkẹ́ tó parí rẹ̀. Wọ́n bí ọ títí. O gbọ́ nǹkan tí Bíbélì sọ ni, èyí tá a tiẹ̀ mọ́ ń jẹ lẹ́nu tá a máa ń kà dáadáa. Ó ní Olúwa dáríjìn wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá, bí a ti ń dáríjì àwọn ajigbèsè wa. Ìwọ ń tọrọ ìdáríjìn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run, ìwọ ṣe Ọlọ́run. Ó dẹ̀ ń sọ wípé bí o ti ń dáríjì àwọn tó ṣẹ̀, ìwọ ò sì dáríjì àwọn tó ṣẹ̀ o. Òwò náà sì ń sọ bẹ́ẹ̀ fọlọ́. Tó o fẹ́ mọ scam Ọlọ́run náà. Ó ní bá a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá, Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ tiwa náà jìn wá. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ṣẹ̀ sọ Ọlọ́run yẹn, gbogbo àwọn atrocity tí wọ́n náà ti commit yẹn, ó dùn Ọlọ́run bó ti dùn wọ́n náà gbàtàn sí ọ yẹn. Ọlọ́run á tún ṣe kíni? Á tún fojú àánú wò, á tún dáríjì ọ. Ìwọ náà ẹni tó ṣẹ̀ ọ́ lónìí yẹn, tó ti ṣẹ̀ ọ́ tipẹ́tipẹ́, tó ti dè sínú tó lónìí dárí yẹn, ìwọ náà lọ dáríjì lónìí. Dáríjì wá bí a ti ń dáríjì ajigbèsè wa. Ìwọ náà dáríjì ajigbèsè rẹ lónìí. Kó o mú òkúta àìníforíjìn kúrò nínú ayé rẹ. Òkúta àìníforíjìn tó dá ọ dúró sójú kan. Òkúta àìníforíjìn tó di ẹrù lé ọ láyà. Mú òkúta ìkúrò nínú ayé rẹ. Dáríjì ọmọlàkejì rẹ lónìí. Kí wá ní ẹlẹ́ẹ̀kẹrin? Unbelieving stone.
bẹ́ẹ̀ ni unbelieving stone, òkúta àìnígbàgbọ́, unbelieving stone òun ni ẹlẹ́ẹ̀kẹrin èyí tó ṣe ìparí gbogbo ẹ̀, unbelieving stone. Ẹ jẹ́ ká wo James 1:9. James 1:9 yẹn ó wí pé ó ní ṣùgbọ́n kí ẹ béèrè ní ìgbàgbọ́ ní àìsiyèméjì rárá, nítorí ẹni tí ń ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì sẹ́yìn tí a sì ń ru sókè. Ó ní ẹ béèrè láìsiyèméjì. Bẹ́ẹ̀ ni stone of unbelieving, òkúta àìní ìgbàgbọ́. Òkúta àìní ìgbàgbọ́ lè dá níyàn dúró sójú kan, ó lè má múni lọ bọ̀rọ̀. Tí o bá gbàgbọ́, ìyìn téèyàn bá gbàgbọ́ nínú ẹ̀ ló máa ń ṣiṣẹ́ fún yàn. Tó o bá gbàgbọ́ nínú Ọlọ́run tó ń sìn, kò sí bó ṣe fẹ́ ṣiṣẹ́ fún ọ. Bíbélì tiẹ̀ sọ, ó ní kí ìgbàgbọ́ rẹ kó mú ọ lára dá. Àwọn òkúta àìnígbàgbọ́ wo ló ń bẹ nínú ayé tiẹ̀ náà? Òkúta àìnígbàgbọ́ wo náà láyé dìwọ́ náà tí wọ́n náà ò fi gbọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tó o fi gbàgbọ́ wípé èrò àlàáfíà ló ní sí ọ, èrò ayọ̀ ló ní sí ọ. Àwọn òkúta àìnígbàgbọ́, unbelieving stone, ẹni tó o bá gbàgbọ́ ló máa sìn. Tó o bá gbọ́ Ọlọ́run gbọ́, kò sí bó ṣe fẹ́ sìn. Gbogbo àwọn òkúta àìnígbàgbọ́ tó ń bẹ nínú ayé tèmi tìrẹ lónìí, ẹ jẹ́ ká mú wọn kúrò. Bẹ́ẹ̀ ni oníyèméjì ò lè rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run. Ó ní ká béèrè láìsiyèméjì rárá, bó ṣe sọ nìyẹn. Ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́ nísìnyí lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Ọlọ́run a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ẹ fi bọ́ wa ní òní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Olúwa jẹ́ kó lè sèso ayọ̀ nínú ayé wa. Ògo ni forúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi.